Fine, the Papa Unko. The minute you pay pass the Papa, they never take care for granted. Pelelako, Olabo. Akikula. Ọ̀gá mi àti ṣe kíni àti ṣẹ́tù ara wa àti parí ìjà àti ẹja ẹ̀yìn rẹ̀ ń dàdà kú dalẹ̀ pàṣẹ lẹ́mìí kó máa bá yàn jà kó dájú wa láti àwa dẹ̀ ni àwa ya wèrè ìgbà àti gbàfọ́ lọ́run kàfà làwọn aláyé. Ó ti lọ sẹ́ gbèsè wèrè. Ó sọ pé mo fẹ́ ta ojú ọ̀gbìn ọ̀gá mi. Bàbá ẹ orí. Èmi àti bá a sí lájọ àbọ̀ ṣé aláṣà tó máa tàwa bùlá lẹ́nu. Inú ilé màá lọ́wọ́ ìlọ tàwa bù wọ́n lọ tàwa bù sí. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ àti mùtẹ̀síwò wá. This is DG Naija. Don't forget to subscribe, like and share. Share iná tó ti gbọ́ pé Taye Current ní òun ò take it for granted o pípa táwọn ti bẹ̀rẹ̀ ta ló bá wọn wà ń bẹ̀. Bẹ́ẹ̀ tóun bẹ Pasuma òun ló yé o. Wọ́n lẹ́yìn fans wọn ní kẹjẹ̀bù rẹ̀. Ṣùgbọ́n àwọn fans Pasuma ti bínú tán báyìí lórí apology video tuntun yìí o. Èyí tó wáyé ní ìlú Mẹ́kà ó ti dá yọpọ̀ yanrin ilẹ̀ gan-an sórí íńtánẹ́ẹ̀tì rẹpẹtẹ. Àwọn Pasuma fans tó ti jáde tán báyìí ní stage show ni o. A lot of Pasuma fans ti bínú tán rẹpẹtẹ lórí fídíò tuntun tó wáyé lórí apology video yìí. Wọ́n ní ìdọ̀bálẹ̀ ni Pasuma lọ dọ̀bálẹ̀ lọ́dọ̀ Wasiu kò sórí ìjókòó ló wà. Ó dàpọ̀ orí ìjókòó yẹn gangan ló wá cause serious trouble báyìí ẹjọ́ ẹ jẹ́ ká gbọ́ lẹ́nu lára àwọn Pasuma fans yìí. Gbogbo olólùfẹ́ Wasiu Alabi Pasuma home and abroad káàkiri gbogbo àgbáláyé àní wáyé tí ẹ̀ẹ́dẹ̀ ní owó tì àgbà lọ́wọ́ lọ. Nínú ọmọ bíi Pasuma nínú ọmọ tẹ́ bá ń bí ògo bíi Pasuma ó jáde bẹ́ẹ̀ lágbára ọlọ́. Ẹni tí ò tí ì bímọ ògo bíi Pasuma ó jáde bẹ́ẹ̀ lágbára ọlọ́. Àwọn èèyàn ń bínú gan lórí tó ṣẹlẹ̀ ní wúmọ́ yẹn mo rí mẹ́sẹ̀gì àwọn èèyàn lóríṣiríṣi ṣùgbọ́n jẹ́ kí n sọ fún yín gbogbo tó ṣẹlẹ̀ wúmọ́ yẹn plan work ni mo ti sọ bí 4 days ago plan work ni wọ́n ti ṣe nǹkan yẹn lẹ̀ kí Alhaji Wasiu Alabi Pasuma tó dé. Tẹ́ bá wọnú ilé yẹn ẹ rí i pé àwọn èèyàn Alhaji Wasiu ló wà nínú ilé yẹn tán mú Táyé wá bẹ̀bẹ̀ ẹnìkan péré ló jiyàn Pasuma tó wà ń bẹ ẹni yẹn gan ó dàbí American citizen ni. Ìbàdàn ní Táyé fi ń bá Alhaji Wasiu Alabi Pasuma ta. Ṣé wàá rí ẹ̀bẹ̀ kan ní mo fẹ́ kan bẹ̀ wá ìwọ tó bá mọ̀ pé o gbowó níbi ìjà yìí kì í ṣe pé òun fi ìjà yìí make owó ẹ gbàgbé lórí ẹ fi Táyé sílẹ̀. Ológun kan tó ń sìnkú ẹ̀gbọ́n ẹ̀ ni ó ń sin ní òò lójú àbúrò tógun bá jẹ lọ ogun jẹ bọ̀. Ṣé eléré tiwa ìwọ tó fẹ́ Wasiu Alabi Pasuma bóyá nítorí orin ni ó fẹ́ràn rẹ̀ nítorí ọ̀nà míì ni eléré wa yẹn bẹ́ẹ̀ ṣe ń fowó promote wọn yẹn ẹ jẹ́ ká túbọ̀ máa ṣe torí owó la fi ń promote wọn fans lélẹ́rìí ń jẹ ẹ̀yìn lè ń ra data bóyá orí TikTok ni orí YouTube ni Instagram ni orí Twitter ni ẹ̀yìn lè ń ra data tẹ̀ fi ń promote wọn ẹ jẹ́ ká continue tó bá rí ibi tí bóyá ìdàfẹ́ ṣẹlẹ̀ bóyá àwọn èèyàn Táyé ló wà bẹ́ẹ̀ ẹ kúrò bẹ́ẹ̀ ẹ má sọ nǹkan kan pa ọ̀rọ̀ Táyé mọ́ ẹ fi Táyé sílẹ̀ ẹ jẹ́ kí Táyé máa ṣe tiẹ̀ ẹ jẹ́ kí Wasiu Alabi Pasuma ẹ jẹ́ ká máa ṣe tiwọn ẹ jẹ́ ká máa share bóyá rẹ́kọ̀dù ni bóyá live ni ẹ máa share ẹ káàkiri ẹ máa play live bá wa sí. Mo mọ̀ pé nínú ìdílé wa nínú ọmọ wa ògo bíi Pasuma pẹ̀lú ọlànà kan yóò jáde ń bẹ lágbára lọ́wọ́ lọ. With due respect sir Alhaji Wasiu Alabi Pasuma ẹ jọ̀ọ́ àwa gbà ó péjà ti parí ṣùgbọ́n ẹ má jẹ́ kí show kankan ó pa yín pọ̀ bí kẹjọ máa ṣe àmáìkè ẹ má jẹ́ kí any show kó pa yín pọ̀ débi pé ẹ jọ máa ṣe àmáìkè yín rárá ó lè pè yín ẹ lè pè Táyé ẹ lè jọ sọ̀rọ̀ ṣùgbọ́n lórí iṣẹ́ pé ẹjọ́ wá ṣe àmáìkè ẹ má jẹ́ kó dá yín pọ̀ gbogbo ẹ̀yin fans pàtàkì mo bẹ̀ yín mo rọ̀ yín ẹ gbàgbé lórí ẹ tó bá máa ń sọ̀rọ̀ Pasuma bí kan tí inú bá ń bí ẹ tí mo bá rí gbé kúrò ń bẹ́ẹ̀ ẹ já ṣe nǹkan ẹ fi Táyé lẹ̀ ẹ má sọ nǹkan kan pẹ̀ mọ́ ẹ fi lẹ̀ lèrè gbogbo ó ra àánú gbà ọ́.